yín bá dẹ̀ tó tún rọra ń kan yín díẹ̀díẹ̀ tọkàn rìn yín tó ń ṣe ń rà bẹ́kẹ́ ní ìbálòpọ̀ tára yín ń gbóná tó ń gbóná yàtọ̀ sí bó ṣe mọ́ wà tẹ́lẹ̀ pàápàá jùlọ tẹ́ bá fọwọ́ kanra yín báyìí tí nǹkan tó ń jáde lójú ara yín tó ń yọ̀ lọ́wọ́ báyìí tínú yín ṣe kakaka tísàlẹ̀ inú ń kan yín toríṣiríṣi oúnjẹ ń wù yín jẹ tí kàn ṣàárẹ̀ yín láti inú wá nǹkan ṣe ń bí abẹ́kẹ́ kan mọ́ sùn ó yẹ kó jẹ́ pé ara yín pèsè ẹ̀yin tẹ́ fi ṣe nǹkan oṣù ni tàbí ìtẹ́ àtọ̀ dàpọ̀ mọ́ tí ó di ọmọ bẹ́ẹ̀ bá fi lè ní ìbálòpọ̀ nírúgbà yìí oyún lẹ̀ ń retí ẹ kú oríire mú ìbejì ìgbà yìí òun la mọ̀ sí ovulation period yín ìgbà wo gan ni ovulation period yín máa ń wá nínú oṣù ṣe rí ọjọ́ àkọ́kọ́ tí nǹkan oṣù yín bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ ẹ wàá ka òǹkà láti ọjọ́ àkọ́kọ́ dé ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìyẹn 15th day tẹ́ bá ka òǹkà dé ọjọ́ kẹẹ̀ẹ́dógún a jẹ́ wípé ọgbọ̀n ọjọ́ òun ni nǹkan oṣù yín máa ń lò kó omi tó wá nù tó bá jẹ́ wípé ọjọ́ méjìdínlọ́gbọ̀n òun nìkan oṣù yín tí yín máa ń lò ẹ kà dé ọjọ́ kẹrìnlá tẹ́ bá kà dé ọjọ́ kẹrìnlá tàbí ọjọ́ kẹẹ̀ẹ́dógún yìí ẹ wàá yọ ọjọ́ mẹ́rin ṣáájú ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ tún ka ọjọ́ mẹ́rin lẹ́yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún láti ọjọ́ kọkànlá sí ọjọ́ kọkàndínlógún àwọn ìgbà ńlá mọ̀ sí ovulation period yín ìgbà lára yín máa ń pèsè ẹyin tẹ́ fi ṣe nǹkan oṣù tàbí tátó dàpọ̀ mọ́ tí ó di ọmọ ó wá kù sọ́wọ́ yín bóyá ẹ fẹ́ retí ọmọ lẹ́yìn oṣù mẹ́sàn-án ni tàbí ẹ dúró tí nǹkan oṣù yín fi wá.